ẹni àwọn tí wọ́n bí ní oṣù kẹsàn-án tó bá jẹ́ pé lóbìnrin ni yes epo pupa èèwọ̀ ẹ̀ ni pé kò gbọdọ̀ ta epo pupa tó bá jẹ́ pé ọkùnrin ni ẹlẹ́wọ̀ rẹ̀ ni pé kò gbọdọ̀ máa ta wine máa ta àwọn nǹkan bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ńkọ́. tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n á gba àdúrà kí wọ́n lè lákòójọ ẹnikẹ́ni tá a bá dá ní January tá a bí ní January wọ́n máa ń jẹ́ olóòótọ́ èèyàn ìyẹn gẹ́gẹ́ bí ìwà wọn. Ìkejì èèwọ̀ ìṣẹ̀dá wọn ò kì í sábà lo nǹkan tó bá ti jọmọ́ red aṣọ pupa. ẹ jẹ́ àtún ṣàgbéyẹ̀wò oṣù karùn-ún. oṣù karùn-ún àwọn May nìyẹn àbí. bẹ́ẹ̀ ni àwọn May wọ́n máa ní ìdààmú nípa marital. gbogbo May nìyẹn kó lọ wádìí wọn àtọkùnrin àtobìnrin wọn wọ́n máa ní ìpèníjà nípa ọkọ. ìdojúkọ nípa ìgbéyàwó ọkọ níní tó bá ṣe obìnrin wọn ni ìgbéyàwó wọn nípa tọkọ ó máa ń ní kọ́má. tó bá ṣe ọkùnrin náà the same anything May marital life wọ́n máa ń shake. ẹ já lọ sínú oṣù kejìlá ọdún oṣù kejìlá tó jẹ́ oṣù tó parí ọdún. àwọn wọ̀nyẹn tó ń bí lóṣù kejìlá ìwà wọn ni pé wọ́n máa ń láìka tẹ́ra gbogbo nǹkan ni tó ń bá ra ilé wọ́n á tún pàtì wọ́n á ra ilé gbogbo nǹkan mèremère máa ń wù wọ́n. wọ́n dẹ̀ jẹ́ dakunjẹ́ pé wọ́n máa ń ṣàìsàn wẹ́lẹ́wẹ́lẹ́ kan bí ibà á tún lọ bí ibà. mo kí wa káàbọ̀ sórí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV pẹ̀lú mi ni bàbá Prophet Samuel Adéyẹmí Ògúnṣakin tí a jọ wà lórí ètò yìí láti tún tọ́ wa sọ́nà nípa àwọn àṣírí inú ayé ṣùgbọ́n lónìí ohun tí a mọ̀ ṣe àgbéyẹ̀wò ni èèwọ̀ inú oṣù tàbí ọjọ́ tàbí ọmọ ènìyàn sáyé. A ṣe àkíyèsí pé níjọ́sí tí bàbá sọ̀rọ̀ nípa àkòrí yìí ọ̀pọ̀lọpọ̀ wa ló ń sọ wípé ẹ ò gbọ́ dáadáa àti wípé àwọn oṣù kan ń bẹ nínú àwọn oṣù tí bàbá mẹ́nubà tí ẹ ò gbọ́ àwọn oṣù yẹn tẹ́ ẹ ní kí bàbá ó tún ṣe kí wọ́n jẹ́ kẹ́ ẹ lè gbọ́ dáadáa. A sì ráwọn èèyàn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa kódà lábẹ́ comment section tẹ́ ẹ̀ sọ wípé ẹ̀yin tẹ́ ẹ bí nínú oṣù kejì oṣù kẹta oṣù kẹrin kí ni èèwọ̀ ní kálukú kí lohun tí ó jẹ kálukú lọ́wọ́ irú iṣẹ́ wo ni kálukú lè ṣe ẹni tá a bí ní oṣù kìíní ẹni tá a bí ní oṣù kejì ẹni tá a bí ní oṣù kẹta kí làwọn kankan tó jẹ́ èèwọ̀ wọn kí làwọn kankan àgbọ́dọ̀ ṣe àti àìgbọ́dọ̀ má ṣe. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa lásìkò yìí mo fi dá yín lójú pé gbogbo ẹ̀ pátápátá ni bàbá yóò ṣe lálàyé fún oníkálukú wa ṣùgbọ́n kinní kan lẹ́ ṣe ẹ bá wa gbìyànjú kẹ́ bá wa pín fídíò yìí kí ẹ sì bá wa pín káàkiri ibi tí ó bá yẹ kẹ́ pín sí ẹ pín sọ́dọ̀ àwọn èèyàn tó jẹ́ ojúlùmọ̀ yín ẹ pín sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ pín sọ́dọ̀ ẹbí ẹ bá wa comment àti pé ẹ subscribe sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV kí ẹ sì mú ohunkóhun tó bá jẹ́ èròǹgbà yín kẹ́tẹ̀ẹ́ sí abala àríwísí kí a bá lè wò ó àti ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yìí mo fi dá yín lójú o ẹ̀kọ́ ń pọ̀ tí ẹ gbọ́ lórí ètò yìí bàbá ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Òjó Awógbèmí ọkùnrin lẹ̀ ń ké sí. ò ní ṣe lẹ̀tẹ̀. àmín bàbá ẹ dákun bá dárúkọ yín fún mo kí gbogbo ẹ̀yin àgbáyé wòlíì Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi o láti Àkúrẹ́ Olóyè Mẹ́kùn mo mà kí yín ẹ kú ọjọ́ mẹ́ta kan mo kí yín ẹ ó máa tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tó lè kọ́ wa lọ́gbọ́n pàápàá nípa kádàrá àbáwáyé àti èèwọ̀ àti gbogbo nǹkan tí ẹ fẹ́ mọ̀ ẹ fetí balẹ̀ kí ẹ máa bá wa ká lọ ṣùgbọ́n ó sáré kọrin yìí àkúnlẹ̀yàn là dáàyè bá adélé ayé o ojú máa ń kan gbogbo wa àkúnlẹ̀yàn là dáàyè bá adélé ayé o ojú máa ń kan gbogbo wa. Bàbá ẹ já bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀rọ̀ yìí nípasẹ̀ èèwọ̀ oṣù tàbí èèwọ̀ ọjọ́ tí a bí ọmọ ènìyàn sáyé. Bàbá ẹ já bẹ̀rẹ̀ láti inú oṣù kìíní. January ó jẹ́ ìṣẹ̀dá tí Ọlọ́run kọ́kọ́ dá ní gbogbo oṣù. Ẹnikẹ́ni tá a bí ní January wọ́n máa ń jẹ́ olóòótọ́ èèyàn ìyẹn gẹ́gẹ́ bí ìwà wọn. Ìkejì èèwọ̀ ìṣẹ̀dá wọn ò kì í sábà lo nǹkan tó bá ti jọmọ́ red aṣọ pupa. Ìkẹta iṣẹ́ ẹ̀dá wọn ó máa ń jẹ́ iṣẹ́ òmìnira tí a ń pè ní iṣẹ́ òmìnira tó fàyè gbà wọ́n láti ṣe ohun tó bá wù wọ́n. Wọ́n lè ṣiṣẹ́ ìjọba wọ́n lè ṣe àwọn iṣẹ́ tó bá fẹ́ ṣùgbọ́n iṣẹ́ òmìnira. Wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó máa ń lóòótọ́ nípa ìwà
wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹ pé nípa ìwọṣọ tàbí ohunkóhun nǹkan pupa kò bá ìràwọ̀ wọn jọ púpọ̀ gẹ́gẹ́ bí January. ìyẹn àwọn tá a bí ní oṣù kìíní. oṣù kìíní oṣù kejì wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọn ò fẹ́ cheating gẹ́gẹ́ bí ìwà wọn ò fẹ́ ìrẹ́jẹ wọ́n máa ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lágídí kò ń ṣe pé wọ́n lágídí ṣùgbọ́n wọn ò fẹ́ ìrẹ́jẹ ara wọn ò gba nǹkan kan láti máa bí pé ìgbà nǹkan mọ́ra bí cheating bí ìrẹ́jẹ. ìkẹta èèwọ̀ wọn ẹlẹ́dàá wọn tó bá wọn ti òde ọ̀run wá èèwọ̀ wọn kì í wọ aṣọ tó bá ti jẹ́ black. ìyẹn àwọn tí a bí lóṣù kejì aṣọ dúdú kò dára fún wọn èèwọ̀ wọn nìyẹn. ìkejì ìwà wọn ò fẹ́ ìrẹ́jẹ. ìkẹta wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ìṣẹ̀dá wọn iṣẹ́ òmìnira tàbí kí ènìyàn dá iṣẹ́ sílẹ̀ ó bá kádàrá wọn jọ. pé irú wọn ní ìsìn February irú wọn ní ìsìn àwọn tá a bí ní oṣù kejì yẹn wọ́n lè dá iṣẹ́ lẹ̀. wọ́n lè dá iṣẹ́ lẹ̀ káwọn èèyàn lè máa ṣiṣẹ́ lábẹ́ wọn. máa ṣiṣẹ́ ní abẹ́ wọn. wọ́n dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ iṣẹ́ tí wọ́n ń pè ní uniform bí iṣẹ́ àwọn ọlọ́pàá àwọn iṣẹ́ tó jẹ́ tí wọ́n máa wọ uniform civil defence tó bá yẹ kí wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ṣù ó bá sá àwọn jọ torí bọ́n ṣe wà yẹn bí bó bá ṣe obìnrin ni wọ́n máa ń ṣe bí ọkùnrin wọ́n máa ń struggle wọ́n máa ń làkàkà tá a lè pè wọ́n ní obìnrin bí ọkùnrin alákìtìyàn ẹ̀dá. àwọn máàṣì nǹkan ibẹ̀ là ń lọ báyìí. àwọn máàṣì wọ́n máa ń jẹ́ onínú fùfù wọ́n máa ń bínú. àwọn tá a bí ní oṣù kẹta ọdún wọ́n máa ń bínú. wọ́n lè jẹ́ dáadáa tó yẹ kó wọ́n máa ń làágùn. ṣé oògùn wọn máa ń làágùn ara máa làágùn ọwọ́. oògùn àfojúrí. máa ṣe ẹ̀wọ̀ tó máa fojúrí wọ́n máa làágùn. wọ́n mọ̀ làágùn ní àtẹ́lẹwọ́. látẹ́lẹwọ́. kí ni ìyẹn túmọ̀ sí bàbá. ìtumọ̀ ẹni pé wọ́n jẹ́ ẹni tó yẹ pé ìràwọ̀ omi ni wọ́n bá wá. oògùn dúdú kan kò lè sábà ṣiṣẹ́ lọ́wọ́ wọn. march oògùn dúdú ò lè ṣiṣẹ́ lọ́wọ́ wọn. mo ràwọ̀ omi àwọn oṣù mẹ́ta bẹ́ẹ̀ wà tá a bá débẹ̀ a máa sọ fún yín tí wọn ò ní àjò dúdú láti ṣe tó tán bá ṣe kò lè ṣiṣẹ́. yẹn ni pé ẹni tí a bí ní oṣù kẹta ní ìsìn. máàṣì ní oṣù kẹta bóyá ó lọ síbì kan. lọ ṣe àjò kan tó bá tètè ọwọ́ ẹ̀ kò kí níyẹn ò bá kádàrá ẹ̀ jọ àdúrà nìkan ni ìràwọ̀ wọn mú torí pé ìràwọ̀ omi náà bá wáyé. ẹni bá sì bá ìràwọ̀ omi wáyé kí ló ṣẹlẹ̀ sí i. àwọn tó bá bára omi wáyé àṣírí wọn kì í tú wọ́n sì jẹ́ ìdáfọ́tẹ́ pé nǹkan dúdú ò bá sá wọn jọ. so máàṣì oṣù kẹta ọdún ìwà wọn máa ń bínú wọ́n máa ń bínú kì í ṣe pé wọ́n bínú padà kì í pẹ́rọ o ìmọ̀ wọn nínú fùfù díẹ̀ ni wọ́n ó sì yé yín bẹ́ẹ̀ so wọ́n sì jẹ́ ẹ̀dá kan tẹ́ pé kò sí àjò kan tán ẹ̀dá wọn ò fẹ́. kí wàá ní èèwọ̀ wọn síwájú sí i. èèwọ̀ wọn síwájú sí ni pé wọ́n jẹ́ ẹ̀dá wọn ò gbúdọ̀ máa fi nǹkan tó bá ti jọ mọ́ orí olórí kan orí wọn. tó bá ṣokùnrin wọn tó bá fẹ́ lọ sílé bábà kán wá kò mọ́ ara wọn. tó bá ṣobìnrin wọn tó bá lọ sílé àdírẹ́sà kán wá nǹkan ara wọn láti má fi kan orí wọn. tí wọn bá wá fi nǹkan ara wọn kan orí wọn kan. orí a máa fọ́ wọn ni a máa ní headache àwọn mash wọ́n jẹ́ ẹlẹgẹ́ èèyàn just like egg wọ́n jẹ́ ẹlẹgẹ́ ènìyàn so gẹ́gẹ́ bí ìṣẹ̀dá tiwọn. so ẹ já lọ sí ti oṣù kẹrin. oṣù kẹrin àwọn oṣù kẹrin wọ́n jẹ́ ẹ̀dá kan tó máa ń pè wọ́n wípé wọ́n stubborn mi mọ́ bá yẹn ń pè yẹn ní Yorùbá wọ́n lágídí wọ́n nira. oṣù kẹrin pé ọ̀rọ̀ wọn mọ̀ nira. wọ́n máa ń lágídí akílódé tí inú ẹ̀ ń le báyìí tó lágídí báyìí àwọn oṣù kẹwàá wọn nìyẹn o àwọn oṣù kẹrin èèwọ̀ wọn gbogbo tó bá ti jọmọ́ bíi ọtí tó lè pààyàn kì í ṣe gbogbo ọtí o ọtí tó yẹ kó máa ń pààyàn tó bá mú báyìí á máa pa wọ́n torí pé ìṣẹ̀dá wọn ò gbé. ìṣẹ̀dá wọn ò gba ọtí. bẹ́ẹ̀ ni ìwà wọn ni kódà kí wọ́n máa ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lágídí. ṣe ìkẹta wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé tí wọ́n bá ní iṣẹ́ tí a pè ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ wọn máa tó bá ṣe ti iṣẹ́ olóyìnbó bíi dókítà bí àwọn tó máa ń tọ́jú èèyàn ìṣẹ̀dá wọn gbé yẹn so tó bá dẹ̀ jẹ́ iṣẹ́ ti ọwọ́ náà gbogbo àwọn tó bá ṣe business kọ́ máa tà kára ká dáṣẹ́ rẹ̀ máa ta nǹkan wọ́n mọ business pé wọ́n travel out lọ́kọ́jà wá àwọn iṣẹ́ yẹn dà fún wọn. ní oṣù kẹrin oṣù kẹrin iṣẹ́ yẹn dà fún wọn. ó dà fún wọn. nípa ètò ìgbéyàwó wọn ńkọ́. ètò ìgbéyàwó wọn àwọn oṣù kẹrin
wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n máa ń tọ́jú obìnrin ṣùgbọ́n àwọn obìnrin yẹn wọ́n máa ń dàbẹ̀ ni pé wọ́n ń dà wọ́n wọ́n máa ń dà wọ́n. ní àwọn obìnrin wọn tàbí ní oṣù kẹrin. Bàbá à ń tẹ̀síwájú ẹjẹ́ àtún ṣàgbéyẹ̀wò oṣù karùn-ún. Oṣù karùn-ún àwọn May nìyẹn àbí bẹ́ẹ̀ ni àwọn May wọ́n máa ní ìdààmú nípa máríta gbogbo May nìyẹn kó lọ wádìí wọn àtọkùnrin àtobìnrin wọn wọ́n máa ní ìpèníjà nípa ọkọ ìdojúkọ nípa ìgbéyàwó ọkọ níní tó bá ṣe obìnrin wọn ni ìgbéyàwó wọn nípa tọkọ ó máa ń ní kọmá tó bá ṣe ọkùnrin náà the same anything May marital life wọ́n máa ń shake marital life wọ́n máa ń shake. ọ̀dà bó bá wá rí báwọn kí ló tí wọ́n lè ṣe. ohun tí wọ́n lè ṣe ni wípé àdúrà ni wọ́n á gbà ṣe mọ̀ pé May lákan oṣù karùn-ún là ń sọ bẹ́ẹ̀ ni bàbá ṣùgbọ́n ìṣẹ̀dá tó ń gbénú oṣù wọ̀nyẹn ṣé wọ́n pé ìbẹ̀rẹ̀ lè jóṣù karùn-ún kéèmí jóṣù karùn-ún kẹ́ni jóṣù karùn-ún ṣùgbọ́n ìṣẹ̀dá kan tó wà ní oṣù karùn-ún irú àwọn May yẹn generally wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọ́n á gba àdúrà tó má ti gbàdúrà wọ́n á gba àwẹ̀ àtàdúrà wọ́n wá lọ ṣe sàrà wọ́n á ta wèrè lọ́rẹ̀ wèrè náà lọ fún lówó gbogbo ìṣẹ̀dá wọn yẹn torí pé bí wọ́n ti wá yẹn wọ́n dẹ̀ jáwà máa ń ní lọ́ọ̀kì àti kọ́lé láyé. ìyẹn àwọn tó ń bí lóṣù karùn-ún yẹn ìṣẹ̀dá wọn kọ́lé ìwọ̀ wọn irun orí wọn ni irun orí wọn yẹn ibẹ̀ ni ìwọ̀ wọn wà wọ́n á ṣọ́ra fún irun orí wọn. irun orí wọn yẹn. wọ́n á máa tọ́jú ẹ̀ wọn ò ní jẹ́ kó máa jẹ ìyà wọ́n máa túṣe. Mọ̀ pé ẹlòmíràn á gba nǹkan mọ́ lórí oṣù mẹ́fà kò ní tí wọn ò fẹ́ bẹ́ẹ̀. tó bá jọkùnrin ó bá jóbìnrin tó bá tójú orí wọn. àwọn tá a bá bí. kọ́ máa dẹ̀ máa lo fìlà onífìlà tó bá ṣọkùnrin. bàbá bí bá gbọ́n yín lágbọ̀ọ́yé ní tẹ́ ẹ̀ sọ ni pé àwọn tá a bá bí ní oṣù karùn-ún yẹn irun orí wọn wọ́n gbọ́dọ̀ mọ tọ́jú rẹ̀ dáadáa torí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. ìbùkún wọn ibẹ̀ ló wà. kí wọ́n máa gba nǹkan nìkan bíi fìlà. mórí tàbí kọ́ máa di mórí. bí ẹnìkan sáré fún mi ní fìlà rẹ kó jẹ́ ń dé mórí. kò dára kò dára. ẹ já lọ sóṣù kẹfà bàbá. oṣù kẹfà àwọn June náà pè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. àwọn oṣù kẹfà àwọn ni wọ́n pè ní onínú fùfù pátápátá. onínú fùfù pátápátá. wọ́n tún yàtọ̀ sí March. máa ṣe kàn máa ń bínú díẹ̀ ni mọ̀ṣẹ́ oṣù kẹfà wọ́n máa ń bínú débi pé tó bá ṣe obìnrin ni wọ́n tó bá bínú yẹn pátápátá wọ́n lè ba nǹkan jẹ́ ojú wọn tún fó wọ́n lè yọ ojú wọn tọrẹ wọ́n dẹ̀ jẹ́ aláàánú èèyàn ṣùgbọ́n ìbínú yẹn nìkan ló bà wọ́n jẹ́ wọ́n dẹ̀ jẹ́ dáhùn tó pé ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn tó bí pé kéèyàn máa jà sówó tàbí kéèyàn máa jà sí dúkìá tàbí ìṣẹ̀dá wọn ò fẹ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ dáhùn tó pé iṣẹ́ òmìnira náà bí gbogbo tó bá máa tà tó bá yẹ business ó gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tó wà nú ike ó wà lára iṣẹ́ wọn bíi rọ́bà bíi omi bíi raw food bíi àwọn nǹkan kan bá àwọn June jọ. bàbá ní tẹ́ ẹ̀ sọ ni wípé àwọn tí wọ́n bá bí nínú oṣù kẹfà June pé bí wọ́n bá tẹ̀ fẹ́ dókòwò àwọn fẹ́ ṣe business káràkátà gbogbo tó bá jọ ń mu tó ń jẹ tó ń mu tó wà nú ike ó bá kádàrá wọn jọ ni wọ́n lè dáwọ́lé. tàbí nǹkan tó bá ṣe bíi raw food bí provision báwọn kan ó bá kádàrá àwọn ní tí oṣù kẹfà torí ìràwọ̀ omi náà náà ní. ìràwọ̀ omi ṣùgbọ́n ìbínú wọn dàbí tòkun tó má ti rú gùrù àtún. ẹ sọ lẹ́ẹ̀kan pé oṣù kẹta wọ́n ní ìràwọ̀ omi wọ́n ní ìràwọ̀ omi oṣù kẹfà ìràwọ̀ omi ilé gan ni origina omi June. àwọn ti June yẹn gan origina bí omi òkun. omi òkun ni tiwọn ní a máa rú wọn bùrùrù àtúntò wọn dẹ̀ nice wọn máa ń lawọ́. àwọn oṣù kẹfà máa ń lawọ́. máa ń lawọ́. bàbá àwọn tí wọ́n bí ní oṣù keje July. àwọn July nìyẹn àwọn wọ̀nyẹn ọ̀rọ̀ wọn ni pé ìwà wọn ni pé nǹkan máa ń dùn wọ́n ọ̀rọ̀ máa ń dùn wọ́n ọ̀rọ̀ máa ń pẹ́ tán nínú wọn èèyàn ogún ọdún ó ti jóni nínú wọn wọn ìgbàgbé ọ̀rọ̀ July ìṣẹ̀dá aládùúrà náà fi wọ́n dá tó bá gbàdúrà gbà torí agbára àdúrà lọ́lọ́run fún wọn. ní àwọn July. yes àwọn July wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹ pé èèwọ̀ wọn láyé lọ́run wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ohunkóhun tó bá ti bí ẹran kan kú tó wọ́n fọ̀bẹ pa. ẹran tó kú tí wọ́n fọ̀bẹ pa tó kú fúnra ẹ̀ kán gbàgbé ẹ̀. ọmọ oṣù keje gbọ́dọ̀ sá fún un ṣé gbígbà kó má jẹ rárá. kó má jẹ nì. so wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹ pé inú wọn mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń dùn wọ́n
ọ̀rọ̀ ń pẹ́ ó máa ń pẹ́ kán tó gbàgbé ọ̀rọ̀ nínú wọn ló ṣe wà nìyẹn. àwọn tá a bí ní oṣù keje nìyẹn. èèwọ̀ wọn ni pé kí wọ́n sá fún ẹran tí wọn ò pa tó kú fúnra ẹ̀. tọ ẹ já lọ sínú oṣù kẹjọ bàbá. àwọn oṣù kẹjọ wọ́n máa ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n máa ń gbéraga torí wọn ò fẹ́ ìdọ̀tí wọ́n máa ń neat wọ́n máa ń fẹ̀sùn kàn wọ́n máa ń ṣakọ wọ́n máa ń ṣéraga wọ́n ń ṣe àfọ torí pé àwọn oṣù kẹjọ wọ́n máa ń neat ìwọ wọn ni pé ẹ̀dá wọn kì í ṣe ọmọ ọ̀dọ̀ kì í ṣe irú kì í báyàn ṣiṣẹ́ lábẹ́ ènìyàn torí oṣù kẹjọ wọ́n máa ń jẹ́ olórí láti ọ̀run wá kò síbi tó bá ti dé bó ṣe skul náà wà bó ṣe inú ẹgbẹ́ wọ́n ṣáà máa fi pò lọ̀ wọ́n. wọ́n fi lọ̀ wọ́n ni. wọ́n fi lọ̀ wọ́n torí pé ìràwọ̀ wọn jẹ́ orí látọ̀run gẹ́gẹ́ bí oṣù kẹjọ wọ́n dẹ̀ jẹ́ nítorí pé wọ́n máa ń ní tí wọ́n fẹ́ ìdọ̀tí wọ́n dẹ̀ kọ ìwọ̀sí wọ́n dẹ̀ jẹ́ nítorí pé wọ́n máa ń lọ́rẹ̀ẹ́ ìwọ wọn ni ọ̀rẹ́ fífinú hàn. kọ́mọ́ mọ̀ finú hàn ọ̀rẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá finú hàn ọ̀rẹ́ kí ni yóò ṣẹlẹ̀. wọ́n máa ń dà wọ́n ni wọ́n máa ń dà wọ́n ni oṣù kẹjọ. iṣẹ́ wo ni wọ́n lè ṣe. náà ni mo sọ lẹ́ẹ̀kan mo ní iṣẹ́ tí wọ́n lè ṣe àwọn oṣù kẹjọ ẹ̀dá àwọn òṣìṣẹ́ lábẹ́ ènìyàn náà ṣùgbọ́n wọ́n lè ṣe iṣẹ́ ara wọn bí pé kán ní business ara wọn especially bí kan distributor kán máa gba nǹkan tó yẹ kó wọ́n máa distribute fáwọn èèyàn bí wọ́n jẹ́ lérò èèyàn. ṣùgbọ́n bàbá bí kádàrá bá wá tò wọ́n àbí tó bá wọn tí wọ́n bára wọn nídìí pé ká mọ̀ ṣiṣẹ́ sí èèyàn ńkọ́. tó bá yá ẹ̀dá wọn á dá wọn padà ẹ mọ̀ pé orí ló ń control èèyàn orí dàbí iṣẹ́ àrìn mọ́tò tó bá wa mọ́tò lọ tí àrìn ládàá fún ẹ pé ibi ni kò gbà àbí tẹ́lẹ̀ ẹ̀dá ló ń control wa àwa kàn ń sọ nípa bí Ọlọ́run ṣe dá wọn. ọ̀dà bàbá ẹ já lọ sínú oṣù kẹsàn-án. oṣù kẹsàn-án àwọn ọmọ oṣù kẹsàn-án wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé pláàni wọn ọ̀tọ̀ ohun tó lọ́wọ́ máa ń ṣe fún wọn ọ̀tọ̀ unexpected something tán láàyè lọ́wọ́ máa ń ṣe fún wọn. àwọn oṣù kẹsàn-án wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n ní ìwà kan tó jẹ́ pé wọn kì í fẹ́ máa ṣe èèyàn wọ́n dẹ̀ máa ń wọ́n máa ń connect èèyàn mọ́ èèyàn wọ́n máa ń fojú èèyàn mọ́ra. wọ́n máa ń fi ènìyàn mọ́ ènìyàn. wọ́n máa ń fi èèyàn mọ́ ènìyàn. a ní connection. connection èèyàn sí èèyàn wọ́n dẹ̀ máa ń gba ọ̀rọ̀ èèyàn bíi tara wọn wọ́n dẹ̀ jẹ́ dakun tó jẹ́ pé ìṣẹ̀dá wọn láti ọ̀run wá tó bá jẹ́ obìnrin ni wọ́n kì í ta epo pupa. ẹni tí a bí ní oṣù kẹsàn-án. tó bá ṣe ọkùnrin wọn kì í ṣe ẹ̀dá kan tó bá ènìyàn kò gbọ́dọ̀ máa ta ọtí. bàbá bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé. obìnrin wọn. ẹni àwọn tí wọ́n bí ní oṣù kẹsàn-án. tó bá jẹ́ pé lóbìnrin ni. yes epo pupa ìwọ wọn ni. èèwọ̀ ẹ̀ ni pé kò gbọ́dọ̀ ta epo pupa. tó bá jẹ́ pé ọkùnrin ni. ẹlẹ́wọ̀ rẹ̀ ni pé kò gbọ́dọ̀ ọtí máa ta wine máa ta àwọn nǹkan bí àtàlọ́. bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ńkọ́. tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n á gba àdúrà kí wọ́n lè lákòójọ kì í ṣe pọ́n fẹ́ kú bẹ́ẹ̀ kí wọ́n lè ráyé gbé so bí ó ṣe wà nìyẹn. oṣù kẹsàn-án nìyẹn. oṣù kẹsàn-án nìyẹn. à ń lọ sí oṣù kẹwàá tá à ń pè ní October àwọn ọmọ yẹn jẹ́ elérò ènìyàn wọ́n máa ń jowú ìwà wọn nìyẹn o. elérò ènìyàn. wọ́n máa ń jealous. wọ́n máa ń jealous. àwọn tá a bí ní oṣù kẹwàá ọdún. yálà ọkùnrin yálà obìnrin. anybody láti bí lóṣù kẹwàá ọdún wọ́n máa ń jowú wọ́n dẹ̀ jẹ́ elérò ọ̀rẹ́ oríṣiríṣi la máa wá wọn wọ́n dẹ̀ jẹ́ dakun tó yẹ pé wọ́n máa ń lówó àṣírí wọn máa ń bò ṣùgbọ́n wọ́n máa ń bínú ìbínú wọn yàtọ̀ sí ti June ìyẹn ni pé wọ́n kàn máa ń bínú òdì ní tiwọn yẹn wọ́n kàn bí wọ́n tún ṣe wọn ò fẹ́ control wọn ò fẹ́ kéèyàn máa control wọn àwọn oṣù kẹwàá nìyẹn o so iṣẹ́ ìṣẹ̀dá wọn iṣẹ́ tó jẹ́ pé wọ́n kàn máa jí tí ò ní sí pé wọ́n gbẹ́rù lórí wọn kì í máa rìn ká iṣẹ́ ojú kan. iṣẹ́ ojú kan. ó lè ṣe iṣẹ́ ìjọba ó lè ṣe bẹ́ẹ̀ pé kéèyàn máa rìn ká ìṣẹ̀dá wọn ò fẹ́. àwọn tá a bí ní oṣù kẹwàá nìyẹn. kẹwàá nìyẹn. ẹ já lọ sóṣù kọkànlá. àwọn oṣù kọkànlá wọ́n jẹ́ ẹ̀dá kan ìwà wọn ni pé wọ́n ṣòro promise torí wọ́n máa ń gbẹ́kẹ̀lé nǹkan. wọ́n jẹ́ agbẹ́kẹ̀lé ni. wọn ò fẹ́ kéèyàn dà wọ́n máa fọ tó bá promise in November pé máa fún ẹ ní kínní ọkàn yẹn á wà ń bẹ̀ tó bá rẹ̀ ti ṣíjú pé kínní mi ò fọwọ́ kan wọn ò fọwọ́ kan náà sọ yẹn láwọn November ni o
wọ́n dẹ̀ jẹ́ ká mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ ní determination. tó bá jẹ́ pé ọkùnrin tó lóun ò fẹ́ obìnrin mọ́. kò fẹ́ mọ́ ló sọ. ó sì jẹ́ pé obìnrin náà nánú kò wọ́n tó bá ti lóun ṣe yẹn kò ṣe nìyẹn. wọ́n dẹ̀ jẹ́ dáa kan wọ́n dáa fún ẹni wọ́n máa gíwù wọ́n mọ̀ nípa kí wọ́n máa jiyàn wọ́n máa fẹ́ full right wọ́n máa fi pé kan tí mo sọ yìí gangan ní òtítọ́ so àwọn oṣù kọkànlá nìyẹn wọ́n dẹ̀ jẹ́ dáa kan tó yẹ pé wọ́n máa ń ṣàánú òbí wọ́n máa ń ṣàánú òbí wọn. ní oṣù kọkànlá November. so November wọ́n dẹ̀ jẹ́ tó jẹ́ pé ìràwọ̀ tọ́lọ́run fún wọn látọ̀run wọ́n máa ń dé ibikíbi wọ́n máa ń popular. wọn lókìkí tọ ẹ ṣé bàbá ẹ já lọ sínú oṣù kejìlá ọdún oṣù kejìlá tó jẹ́ oṣù tó parí ọdún. àwọn ọmọ ọlọ́dún nìyẹn àwọn wọ̀nyẹn tó ń bí lóṣù kejìlá ìwà wọn ni pé wọ́n máa ń láìka tẹ́ra gbogbo nǹkan ni tó ń bá ara ilé wọ́n á tún pàtì wọ́n ara ilé gbogbo nǹkan mèremère máa ń wù wọ́n. wọ́n dẹ̀ jẹ́ dákun tó wọ́n máa ń ṣàìsàn wẹ́lẹ́wẹ́lẹ́ kan bí ibà á tún lọ bí ibà. wọ́n dẹ̀ tún jẹ́ dákun tó yẹ pé wọ́n fẹ́ràn ọkọ wọn wọ́n máa ń gbọ́kọ̀ lérí wọ́n máa ń fẹ́ràn ọkọ. wọ́n gbọ́kọ̀ lérí pàǹtẹ̀tẹ̀. wọ́n láìkì ọkọ kò sóhun tó wà lọ́wọ́ wọn tó lè kó fọ́kọ wọn wọ́n lè gérí wọn fọ́kọ. ìyẹn lóbìnrin ọmọkùnrin wọn wá bá. wọ́n láìkì bí ayẹyẹ bí nǹkan kéèyàn máa ra nǹkan kó so bí patí wọ́n láìkì àti máa ṣe birthday àwọn ọkùnrin wọn náà máa ń sin ìyàwó wọ́n máa ń láìkì ìyàwó náà so wọ́n dẹ̀ jẹ́ dáadáa tó yẹ pé ọwọ́ wọn máa ń jí sówó ṣùgbọ́n wọn owó ìdúró sọ́wọ́ wọn torí wọn bá ti dọ́wọ́ wọn ra nǹkan nìyẹn wọn yìí ṣèfò owó. tó túmọ̀ sí pé bí wọ́n bá ń fẹ́ kó máa pẹ́ lọ́wọ́ wọn wọ́n gbọ́dọ̀ ṣọ́ra. wọ́n gbọ́dọ̀ ṣọ́ra so that kán lè máa lákòójọ. bàbá nínú gbogbo oṣù tí ẹ kà ń lè yìí láti oṣù kínní oṣù kejì oṣù kẹta lọ dé oṣù kejìlá tí ṣe December nínú àwọn oṣù yìí èwo nù wọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn ayẹyẹ gan tàbí wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ayẹyẹ ṣíṣe. àwọn méjì ni no sorry mẹ́ta December October àti ohun tí wọ́n pè ní March àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n like ayẹyẹ October like party December like àti dá ayẹyẹ lẹ̀ bẹ́ẹ̀ náà ni March so kò sẹ́yìn tó like ayẹyẹ ṣùgbọ́n àti àwọn kan pọ̀ jura lọ. wọ́n gbé lérí jura wọn lọ tọ́ adúpẹ́ àwọn èèwọ̀ nínú oṣù tí ẹ mẹ́nubà lọ́kọ̀ọ̀kan mọ̀ pé ó sì kù ṣùgbọ́n ẹ kò mẹ́nubà wọ́n bá ní. ọmọ oṣù kínní kò gbọ́dọ̀ máa parọ́ gbọ́dọ̀ máa sòtítọ́. tọ́ adúpẹ́ òun náà lẹ ti gbọ́ yìí nínú èèwọ̀ oṣù tàbí ọjọ́ tí a bí ọmọ ènìyàn sáyé ohunkóhun tí ẹ bá rí tí ò bá yé yín ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ lè comment sí abẹ́ comment section ṣùgbọ́n wọ́n gbàgbé o ẹ bá wa subscribe sí ìkànnì Òjó Awúgbèmí Kábíyèsí TV ẹ bá wa pín ẹ jẹ́ kó kálé ẹ jẹ́ kó kákò ẹ jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ yín àwọn èèyàn yín ẹbí ará ọ̀rẹ́ níbi iṣẹ́ níbi tí ẹ wà ẹ jẹ́ káwọn náà rí gbọ́ wípé bàbá ti ṣàlàyé o nípa èèwọ̀ oṣù àti ọjọ́ tí a bí ọmọ ènìyàn bẹ́ẹ̀ bá sì lóhunkóhun tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá àyè wà fún yín torí pé níkànnì Òjó Awúgbèmí Kábíyèsí TV àwa ò fi ohunkóhun pamọ́ bàbá ẹ láǹfààní láti bá wọn sọ̀rọ̀ bàbá ẹ dákun bí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀nà wo ni wọ́n lè gbà fi bá yín sọ̀rọ̀. Wòlíì Ògúnṣakin lórúkọ tèmi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033526522 ẹ̀rọ WhatsApp tí a ń pè ní ṣé WhatsApp lẹ́ ń pè WhatsApp ni wọ́n lè pè yín sí lórí WhatsApp wọ́n lè pa lórí WhatsApp 08161261567 ẹ pè lẹ́ẹ̀kan sí 08161261567. tọ́ kò jù báwọn lọ o ẹ mọ̀ fi ìgbà gbogbo bá mọ yẹ̀ wá wò lórí ìkànnì yìí torí àwọn ètò lónírúurú tó lè ṣe yín láǹfààní lẹ́ẹ̀mọ́ bá pàdé níbí Òjó Awúgbèmí lórúkọ tèmi ń jẹ́ Kábíyèsí Òkìkí Ọládìfẹ̀sì ni wọ́n pè mí o ká tún gbọ́ra láyọ̀ ká ríra láyọ̀ ká pàdé ayọ̀ òdìlábọ̀ òdìgbà.